Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ètò wa láti iléeṣẹ́ Koiki Media, lágbára Ọlọ́run ọba ìgbà tó kù kọ́dún ìparí báyìí. Àní ṣubú ẹ̀mí, àní ṣubú ara. Lágbára Ọlọ́run, ògo á dọ́wọ̀ fún wa. Àárín yìí, òun la máa rìn. Lágbára Ọlọ́run. Ọ̀nà ò ní digbó mọ́ wa lọ́wọ́. Lágbára Ọlọ́run. Ire ọdún tuntun tó ń bọ̀ lọ́nà á jẹ́ tiwa o. Ìnira bẹ̀ kò ní jẹ́ tiwa o. Orí burúkú ní ọdún tó ń bọ̀ kò ní jẹ́ tiwa. Ní àná, gbogbo wa la ti gbọ́ pé ọ̀kan náà ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá àtàtà, tó mọ̀ pé ọmọ ìran aládé lòun, òun kì í ṣọmọ ẹrú. Ó jẹ́ ìròyìn tó bà nínú jẹ́ pé ó ní ìjàmbá ọkọ̀ nígbà tó ń bọ̀ wá sí ilé ọdún. Gbogbo nǹkan ó yé Ọlọ́run, lágbára Ọlọ́run. Ògo ìdílé ẹnìkankan wa kò ní kú o. Ògo ilẹ̀ Kóòtù Òjíire kò ní kú o. Lára àwọn ògo wa tá à ń wò, òun ni Anthony Joshua jẹ́. Kélédùmarè kó bá wa lọ́ra ẹ̀mí ẹ̀, kó má kúkú ọ̀wọ̀ọ̀wọ́. Lágbára Ọlọ́run, kẹ́mi ẹ̀ kó gùn, kó pẹ́ pẹ́pẹ́ ṣe ń pẹ́. Ó ti ń jagun mólú, kó túbọ̀ jagun mólú, kó túbọ̀ ṣẹ́gun ọ̀tá, kó rẹ́yìn odi. Káwa náà tá à ń gbétò ká ṣẹ́gun ọ̀tá, ká rẹ́yìn odi, ká má ṣì rìn, ká má ṣì jẹ, ká má ṣì mu. Tó pé ìwà yẹn, ògo ìdílé ẹ̀ ni, ògo ìlú ibi tí wọ́n ti bí àwọn parent, ògo ilẹ̀ Yorùbá ni. Torí kò sí bọ́n ṣe máa sọ tí wọn ò ní sọ mọ́ pé ẹ̀yà Kóòtù Òjíire ni, South West Nigeria tí wọn ò ní sọ mọ́. Nítorí ẹ̀ láyé ń sọ fún wa pé ọdún tí ń bọ̀ lóòótọ́, ṣùgbọ́n káwa náà ká mọ ara wa, ká má wa mọ́tò eré àsápajúdé, nǹkan tá à ń mu ká ṣọ́ mú. Ká má tó pé a rí ìfà ká mọtí débi pé a máa dẹ́mi ara wa, èèyàn máa dẹ́mi ara yín légbodò, àbẹ́pẹ́ máa lọ dẹ́mi ẹlòmíì légbodò torí ẹ ti mùmúkúmu, ẹ ti jẹjẹkújẹ, ẹ̀ṣọ́. Omi gan tí èèyàn bá mú lámùjù, á bẹ́yàn wí. Torí ẹ̀ gbogbo wa, mi ì sọ pé àwọn Anthony Joshua bóyá wọ́n mọtí àbọ̀yé kíní o. Gbogbo nǹkan Ọlọ́run ló yé. Ṣùgbọ́n àwa náà tó kù, a fi prógrámù yẹn a fi ń ṣíra wa létí ni wípé ká jẹ́ kí ẹ̀mí wa kó jẹ wá lógún. Ká má fi ẹ̀mí ara wa tàfàlà. Ẹ má jẹ́ ká fi ẹ̀mí wa ta káìtì. Èèyàn tó wa mọ́tò kó wà níwọ̀ntúnwọ̀nsì. Ẹ̀yin tẹ́ ń kóbìnrin, ẹ kóbìnrin níwọ̀n. Ẹ kóbìnrin níwọ̀n, kẹ́ má lọ gbẹ́bọra. Ọlọ́run má jẹ́ ká ṣìṣe, kọ́lọ́run má jẹ́ á ṣìjẹ. Ẹ̀yin chọ́ọ̀chì tẹ́ bá dẹ̀ rí pé ẹ wà nínú igbó, tó yẹ pé inú igbó ni chọ́ọ̀chì yín wà lọ́la, ẹ má lọ chọ́ọ̀chì o. Àfi tó bá jẹ́ pé chọ́ọ̀chì máa wà ní ìgboro láti wá ṣe crossover service. Ẹ má torí wípé ẹ fẹ́ pa owó àbí fẹ́ ṣe crossover night, kẹ́ dẹ́mi àwọn èèyàn légbodò. Ẹ̀yin tí àsàlátù yín náà bá wà lọ́nà inú igbó, ẹ má dúró ńbẹ̀, ẹ wá síta gbangba. Ẹ wá síta gbangba. Ayé ò ní ẹ̀mí wa, ẹ̀mí ò láàárọ̀ o. Ọlọ́run jẹ́ kó jí wa gbé o. Ìdùnnú la máa fi ṣọdún, àní fi ìbànújẹ́ ṣọdún o. Orí Anthony Joshua yẹn ṣe tó bá ní nǹkan tó ṣẹlẹ̀ lánàá ẹ máa ṣẹlẹ̀. Ọmọ anírọ́ ni. Àwọn ọ̀rẹ́ méjì tó jẹ́ aláwọ̀ funfun, àwọn méjèèjì kú lẹ́sẹ̀kẹsẹ̀ tó wà wájú. Kí Elédùmarè kó bá fi ọ̀run kẹ́ wọn. Kí ikú wọn náà kẹ̀ kó má di àkúfà ní ilẹ̀ Kóòtù Òjíire. Kí ikú wọn kó má dá wàhálà sílẹ̀ sí wa lọ́rùn lórílẹ̀-èdè. Kọ́lọ́run bá kó bá fọ̀run kẹ́ wọn. Lágbára Ọlọ́run, káwa náà má fojú sunkún ọmọ, torí àwọn náà máa nóbì. Ká má fojú sunkún ọmọ, ká má fojú sunkún aya, ká má fojú sunkún òbí, ká má fojú sunkún gbogbo àwọn tó súnmọ́ wa. Ẹni tí aburú máa kàn tó máa kàn wá, Elédùmarè ò ní jẹ́ kó kàn án. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ń gbé ètò, tẹ́ ẹ̀ ń tẹ láìkì, tẹ́ ẹ̀ ń share, ọwọ́ tẹ́ fi ń tẹ̀yàn ò ní rọ, ẹ̀ ní fi gbọ́mọ sí. Àpò ṣáṣámùrà kì í gbẹ, àpò yín ò ní gbẹ.
ọ̀dá omi kì í dán olókun kì í dán lọ́sà lágbára Ọlọ́run owó kò ní dá lọ́wọ́ yín a dẹ̀ kí gbogbo ẹ̀yọ́ ọmọ ìyá wa nílùú Èkó fún tọdún Ẹ̀yọ̀ tẹ́ ṣe ní ọjọ́ sátidé on the 27 àtúnkẹ́yìn èèyàn wa ní Rẹ́mọ náà fún ti ọdún Rẹ́mọ Day tí ẹ ṣe ní gbogbo agbègbè Rẹ́mọ a dúpẹ́ lọ́wọ́ yín lágbára Ọlọ́run àṣeyí ṣàmọ̀dún ìjà máa débájú fún ayọ̀ mo máa débáyọ̀ fún wa gbogbo àwọn èèyàn ẹ̀yin tẹ́ ń jẹ dúrọ́ọ̀gì ẹ̀ṣọ́ dúrọ́ọ̀gì lò ògùn olóró ẹ má lò kò dáa ó ń dá méjì sí ẹ̀tì yín ẹ ṣọ́ra gidigidi lágbára Ọlọ́run Elédùmarè kò ní fi ẹnìkankan wá sílẹ̀ o orí burúkú àtòfẹ̀mí kò ní jẹ́ tiwa o apá yóò ní ká wa àní kú fọ̀táyọ̀ torí wípé ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ jẹ́ ká ṣọ́ra wa ká ṣọ̀kan jẹ ká ṣọ̀kan mu ká ṣọ́rìnrìn nítorí wípé ilé ayé tá wà yìí jẹ́jẹ́ ni ẹ jẹ́ ká jayé níwọ̀ntúnwọ̀nsí wọ́n ní òbí tó bá mórí sòun ló ń gbó ẹ má tó pé ẹ̀rọ tí ìfàkẹ́mọtí lámùpara ẹ̀rọ oúnjẹ ìfàkẹ́jọ oúnjẹ lájẹjù tẹ́ máa yàgbẹ́ tó máa dọ̀rọ̀ hospital ẹ jẹ́ ká ṣe kan níwọ̀ntúnwọ̀nsí ẹ hàn pé ìgbà tó ṣù ti bẹ̀rẹ̀ láti ń sọ láti ń ṣíwa níyè torí ẹ̀mí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ó jẹ wá lógún a fẹ́ fojú sunkún ara wa lágbára Ọlọ́run a dẹ̀ ní fojú sunkún ara wa torí wípé òbí àwọn ẹni tọ́kú yẹn sìn inú ìbànújẹ́ ló máa wà lágbára Ọlọ́run ìbànújẹ́ kéré ó tóbi kò ní yà lé wa gbogbo ẹ̀tẹ́ bá fẹ́ lọ cross over ẹ̀ kò bá já sàlátù lẹ́fẹ́ lọ tó bá wà níbi igbó àbíbi tó safe ẹ má lọ ẹ gbàdúrà yín ní ilé yín kò síbi tọ́lọ́run ò sí kò sádúrà tẹ́ gbà tí Ọlọ́run bọ̀ gbà ẹ bá a share program yẹn bá wa pín kiri ẹ bá wa like orí burúkú ò ní jẹ́ tiyín ire ló máa jẹ́ tiyín tí wọ́n ní bádìí ẹ bá fẹsẹ̀ halẹ̀ ire ló wá ire owó ire ọmọ ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀ á jẹ́ tiyín. torí ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú ẹ má ro tara ẹ wo tàwọn ọmọ yín ẹ wo tàwọn ẹbí yín tẹ má dà sí wọ̀wọ́wù tẹ bá lọ mọtí àmupara tẹ ṣe ra yín léṣe àwọn ẹlòmíín wọn á mu kólòsì wọn máa kó sínú kọ́ta wọn máa ṣe kinní orúkọ bẹ́ẹ̀ kò jọ ọmọlúàbí kò jọ ọmọlúàbí ìrònú ilé tíjọba tẹ̀fẹ́ gbé kó wà lọ́dún tuntun 2024 ìyẹn gan tó rònú táàsì tó bá ti ní kinní kan tó bá ti ní tíìnì kankan ẹ jẹ́ ká ṣí ọpọlọ wálẹ̀ o ẹ jẹ́ á ṣílẹ̀ torí wípé pásá fúra pásájáná ajá fúra àjájì lágbára Ọlọ́run àní ṣìrìn àní ṣìjẹ àní ṣìmu gbogbo ẹ̀yà abiyamọ tẹ́ ẹ̀ ń wò wá ẹ̀ ní fojú sunkún ọmọ lágbára Ọlọ́run ọmọ yóò ní fojú sunkún yín ìbànújẹ́ ó kéré ó tóbi Elédùmarè ò ní gbé kò yín nínú ọdún tá a máa wọ̀ àti títí láéláé ọ̀gá wa Ọláyẹmí Kóìkí lágbára Ọlọ́run iwájúwájú lọ̀pọ̀ ẹ̀bì tí ń ré sí iwájúwájú lẹ máa lọ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yà nílé yín ẹ̀dẹ̀kú ti màmá tí wọ́n dolóògbé k'Elédùmarè bá fọ̀run kẹ́ àsìkò tó kù yìí Ọlọ́run ní ṣekú màmá yín ní àkúfà ire owó ire ọmọ àìkúbálẹ̀ ọ̀rọ̀ á jẹ́ tiyín o apá yóò ní ká yín o lágbára Ọlọ́run ọlá wọlá àwọn ọmọ tí wọ́n bí lè ní àwọlá àwọn màláíkà tí wọ́n wà lágbègbè báyé lásìkò tí wọ́n sọ̀rọ̀ lágbára Ọlọ́run apá yóò ní ká yín ọfà yóò ní báyìí Ọláyẹmí Kóìkí agbára Ọlọ́run bóyá máa jẹ́ nìyẹn Sunday Adéyẹmọ Ìgbòho ṣàìmá ṣẹ́gun ọ̀tá yẹn ẹ̀rẹ́ yóò dì bàbá pọfẹsọ Bánjí Akíntóyè túbọ̀ pẹ́ fún wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣà lágbára Ọlọ́run àṣẹ́gun ọ̀tá wa rẹ́yìn odi o gbogbo àwọn ọmọ aládé ẹ jẹ́ ká ṣera wa lọ́kan ẹ jẹ́ á ṣera wa lọ́kan ẹ dẹ̀ ká fi àdúrà tí ó ní kìmí àdúrà tó ní kìmí ẹ bá wa fi máa àdúrà ẹ mo fẹ́ kẹ́ bá wa fi máa ran iléeṣẹ́ ẹ lọ́wọ́ kẹ́dẹ̀ bá fi máa ran Anthony Joshua náà lọ́wọ́ pé kó má kú kó dàgbà kó pẹ́pẹ́pẹ́ ṣe ń pẹ́
ikú kì í pẹ̀tà lójú wọn lágbára Ọlọ́run. Anthony Joshua ò ní kú léwe, wàá dàgbà, wàá darúgbó lágbára Ọlọ́run, wàá pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́, wàá dàgbà bọ́ ṣe ń dàgbà lágbára Ọlọ́run ọba. Ò ní kú lágbára Ọlọ́run ọba. Torí Elédùmarè ó ti ní ká ké pé òun àti wá ké pé lórí Anthony Joshua kí Elédùmarè má jẹ́ kó kú. À ń ké pé lórí Ọláyẹmí Kóìkì má jẹ́ ká pa ayé ka, má jẹ́ kó kú kó òjijì, má jẹ́ kó ọmọ ẹ̀ kú, má jẹ́ kí ìyàwó ẹ̀ kú. Gbogbo àwọn ẹbí ẹ̀ tó kú bá Elédùmarè bá dì wọ́n lámùrè lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò wá nílé náà, kọjú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní dí. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò wá ní jẹ́ tiyín. Bóyá máa jẹ́ nìyẹn o. Àpò ṣáṣámùrà kí n gbẹ gbogbo ẹ̀ tẹ́ ń sọ́pọ́ọ̀tì iléeṣẹ́ Koiki Media ní towó ni o, ní tìví ni o, tẹ́ bá wá ń ṣe ẹ̀ lágbára Ọlọ́run. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiyín. Ẹ bá wa pín prógámù, ẹ jẹ́ kó rìn dáadáa because àdúrà ọdún òun náà la máa ṣe títí tí a máa fi bọ́ sí ọdún 2026. Ẹ bá wa sọ́pọ́ọ̀tì iléeṣẹ́ yìí kí ẹ rí pé ìyàtọ̀ ó ń bá iléeṣẹ́ wa ní ọdọọdún. Ẹ rí pé broadcast wa gan ó yàtọ̀ sí lọ́dọọdún ni. Ẹ rí pé àwọn upgrade sí lọ́dọọdún. Ẹ jọ̀ọ́ ẹ túbọ̀ bá wa sọ́pọ́ọ̀tì iléeṣẹ́ yìí. Iléeṣẹ́ ìkànnì BBC náà àwọn tí wọ́n ń sanwó ẹ̀, ṣùgbọ́n àwa aládàáni ni wá. Ẹ jọ̀ọ́ ẹ tì wá lẹ́yìn. Mọ̀ pé àwọn YouTube àwọn kì í sanwó fún lórí pé à ń jà fún òmìnira ilẹ̀ kóòtù òjíire náà ni. Òun ló fà á.